a tilẹ̀kùn gbẹ̀ngbẹ̀ng ẹ̀yin náà ti tilẹ̀kùn gbẹ̀ngbẹ̀ng báyìí. ẹ̀rọ kọrin kan ní ẹ̀ fàṣẹ dáhùn sọ̀rọ̀ mi ọlọ́run fàṣẹ dáhùn sọ̀rọ̀ mi bá ń tọ́ ayé mi kó nítumọ̀ kó tún yanjú fàṣẹ dáhùn sọ̀rọ̀ mi wọn ní iṣu atẹnumọ́rọ̀ kan kò ní jóná aláwùrà wàá bá mi ṣe kí n rógolo kọ́mọ aráyé ò máa ṣe fúre tèmi ṣàpínlẹ̀ torí wọ́n ní kí n sáré ilé ayé yìí ní tipátipá mo ní rárá pé mo lọ́lọ́hun tó lè bá mi ṣe básìkò tèmi ìbà ti tó ẹlẹ́dá mi tètè ṣe o wá dá mi lóhùn kí á ní mo fẹ́ kọ́mọ aráyé má fi mí ṣẹlẹ́yà pẹ̀lú ẹ̀sìn kó má lọ di pé ta lọ́lọ́hun tó ń pè yẹn nàka sí ọlọ́hun tètè ṣe o wá gbé mi sókè kí n má ṣe jábọ́ ọlọ́run ló máa ṣe. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń bi yín léèrè ṣé olórin fújì ìràwọ̀ rẹ̀ lè hàn dé láì jẹ́ pé ó gbàdúrà lágbàfẹ́ kú dórógbó àbí kó gbàyànjú tó máa múnádóko gan àbí kó rìnrìn àjò bí irú tẹ́yìn náà rìn tọ́lọ̀ mú yín rìn nítorí mo mọ̀ pé gbogbo ẹ̀ lẹ́ ń fi kọ́lọ̀ ńlọrùn. bẹ́ẹ̀ ni torí mo mọ̀ kọ́lọ̀ ní òṣè mo kọrin ọwọ́ ò ní dúró a ò ní sinmi àdúrà o tọwọ́ ò bá ti dúró tá ò sinmi àdúrà o lọ́jọ́ ìjọ kan a padà dára ni mo ní tó bá ń ṣàdúrà kan tí o ti gbà síbi tó fẹ́ má lọ ní lọ́kàn pé bóyá àdúrà ò gbà ó níbi tó ń gbà sí ni ó lè jẹ́ àdánwò kan tó lè padà ṣẹlẹ̀ tàdúrà bá gbà tán lọ́lọ́run kọ́kọ́ fi ń di ọwọ́ ò ní dúró a ò ní sinmi àdúrà o tọwọ́ ò bá ti dúró tá ò sinmi àdúrà o lọ́jọ́ ọjọ́ kan a padà dára ni Kùránì gan sọ pé àdúrà sọ ìfòlímúmínì ó ní àdúrà ní ìdá onígbàgbọ́ bíbélì tún kín lẹ́yìn ó ní àdúrà ní ọ̀pá ìṣẹ́gun fún gbogbo àwọn kírísítẹ́nì o so àdúrà bá ti pọ̀ yẹn àdìbí tó fẹ́ dé. ẹ̀yin náà ń gbàdúrà gan bẹ́ẹ̀ ṣe wà. mo ń ṣàdúrà o bàbá. ẹ̀ ń ṣàdúrà gan. mo ní lótìítọ́ máa ní lótìítọ́ la yẹn kádàrá akúnlẹ̀ àyàyàn mọ ìgbà tá ń bọ̀ wá sáyé ṣùgbọ́n ìgbìyànjú ẹ̀dá ló lè mú kádàrá lè ṣe gbogbo èèyàn tó bá ti ń ṣe ìgbìyànjú nílé ayé yìí ó máa dáa fún un lọ́jọ́ kan mọ̀ ń jáda wá jáda ẹ̀ ní bá a ti ń gbìyànjú o ti ṣọ́ọ̀jù kó má rí ire gbà dandan ni. Muftau Alabi Mr Perfect àwọn níràwọ̀ ọ̀sẹ̀ yìí lórí ètò Gbogbo Ìràwọ̀ níkànnì Success 105.3 FM